wọ́n lé Arẹ́gbẹ́ṣọlá dànù nínú ẹgbẹ́ APC èyí lohun tí wọ́n lọ ṣe láti òní yìí lọ ọjọ́ 29 oṣù kínní ọdún 2025 àtìlé ìwọ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá dànù nínú ẹgbẹ́ APC ó kì í ṣe ọmọ ẹgbẹ́ náà mọ́ o. èyí ni lẹ́tà tí àwọn apàṣẹ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun kọ sí ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ àti mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ilẹ̀ wa lábẹ́ ààrẹ Muhammadu Buhari. ẹgbẹ́ náà ní láti òní yìí lọ ni kì í ti ṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́, kò sí láṣẹ láti sọ ohunkóhun tàbí ṣe ohunkóhun lórúkọ ẹgbẹ́ APC. àmọ́ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá kì í ṣe èèyàn kékeré bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ APC, ọ̀kan nínú àwọn aṣáájú wọn ni. kí ló wáá dé gan-an? èyí nìdí abájọ. nígbà tí ìbò ọdún 2023 ń bọ̀ tí gbogbo ọ̀rọ̀ sì ń fi dùgbẹ̀dùgbẹ̀ tí àwọn ọmọ Yorùbá rẹpẹtẹ jáde pé àwọn fẹ́ dupò ààrẹ, tí Bọ́lá Tinubu jáde, tí Yẹmí Ọ̀ṣínbàjò jáde, àti pásítọ̀ Túndé Bákàrè àti Ìbíkúnlé Amósù àti Káyọ̀dé Fáyẹmí táwọn náà ń fẹsẹ̀ halẹ̀ lábẹ́lẹ̀ pé àwọn fẹ́ du ipò náà ṣáá ni. kìnní kan ṣẹlẹ̀ lọ́jọ́ 6 oṣù karùn-ún ọdún 2022. àwọn àgbààgbà olóṣèlú Yorùbá jáde, pàápàá àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ APC ni wọ́n bá pè pàdé láti mọ ẹni tí wọn yóò fà kalẹ̀ tí yóò du ipò ààrẹ láti ilẹ̀ Yorùbá. ìdí ni pé àwọn tí wọ́n fẹ́ du ipò náà ti ń pọ̀ jù bẹ́ẹ̀, àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ni wọ́n lẹ́tọ̀ọ́ sí láti fa èèyàn kalẹ̀ nígbà tó jẹ́ wọ́n ti sọ pé láti South ni olórí Nàìjíríà tuntun yóò ti wá, kì í ṣe North. àwọn olùdíje ti jáde rẹpẹtẹ náà láti ilẹ̀ Ìgbò àti Niger Delta. APC ni gbogbo wọn sì wà. àwọn Yorùbá APC wá ń múra pé kí àwọn má fi ọwọ́ ara àwọn ṣe ara àwọn, kó má jẹ́ tí àwọn ò bá lè fa ẹnìkan gidi kalẹ̀, ẹni tí wọ́n bá fà kalẹ̀ nílẹ̀ Ìgbò ni yóò wọlé. bàbá Bísí Àkàndé ló ṣáájú, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tẹ̀lé, àtàwọn gómìnà àtijọ́ àtàwọn tuntun Babátúndé Rájí Fáṣọlá, Níyì Adébáyọ̀, Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, Káyọ̀dé Fáyẹmí, Adégbóyèga Oyètọ́lá, Ìbíkúnlé Amósù àti olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré ìgbà náà Fẹ́mi Gbàjàbíàmílà. àmọ́ níbi ìpàdé náà àwọn méjì tí wọ́n wò ní aṣáájú Bọ́lá Ahmed Tinubu àti pòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò. lóòótọ́ àwọn tó fẹ́ du ipò ààrẹ pọ̀, àmọ́ àwọn méjì yìí ni wọ́n ṣáájú nílẹ̀ Yorùbá. ohun tí àwọn èèyàn ti rò pé ìpàdé náà yóò dálé lórí ni kí wọ́n mú ẹnìkan nínú Tinubu àti Ọ̀ṣínbàjò, kí gbogbo àwọn tó kù sì juwọ́ sílẹ̀ fún onítọ̀hún, kí wọ́n sì gbé ọ̀rọ̀ náà jáde kí gbogbo ayé rí. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. díẹ̀ ló kù kí wọ́n jà tó ká. wọ́n ní kíkálukú lọ́ọ́dún agbára ẹ̀wò ni. Tinubu lágbára nínú APC, àmọ́ Ọ̀ṣínbàjò ní igbákejì fún Buhari olórí ìjọba. kò sì sẹ́ni tó mọ ẹni tí agbára rẹ̀ yóò ju tẹnìkejì lọ. àmọ́ kí ìpàdé náà tó bẹ̀rẹ̀, kìnní kan ti ṣẹlẹ̀. Tinubu ti dé, ó sì ṣáájú àwọn kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n jọ fẹ́ ṣèpàdé náà. ó ti jókòó dáadáa kí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tó dé. bí Ràúfù ti ń bọ̀, Fáṣọlá ló kọ́kọ́ pàdé nínú ilé tó sì kí dáadáa. àmọ́ bó ti rí Tinubu níjókòó, níṣẹ́ ló fẹ́ gba ẹ̀yìn ẹ̀ kọjá lọ tí kò sì fẹ́ kí i. ni Tinubu bá pè é Ràúfù, ni Arẹ́gbẹ́ bá wẹ̀yìn ló padà wá kí ọ̀gá ẹ̀. kò sẹ́ni torí kí náà tí ara wọn kò ṣọ́ọ̀kì pé Arẹ́gbẹ́ yóò ṣe bẹ́ẹ̀ yẹn sí Tinubu. lóòótọ́ wọ́n mọ̀ pé alágbára ni Ràúfù náà, ṣé wọ́n mọ̀ pé ó ti ṣe gómìnà, mínísítà ló sì ń ṣe lọ́wọ́ tí wọ́n fi pèpàdé yìí. alágbára sì ni nínú ìjọba Buhari, àmọ́ kò sẹ́ni tí kò mọ̀ pé agbára ti Tinubu jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni kì í ṣe pé Arẹ́gbẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ sí Tinubu, ó ti fi wọ́lẹ̀ bẹ́ẹ̀ lásìkò tí wọ́n ń palẹ̀ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ lọ́dún 2022 yìí kan náà ni. nígbà náà ló sọ̀kù ọ̀rọ̀ ránṣẹ́ sí Tinubu. ó ní kò sí ohun tí àwọn kò ṣe fún ọ̀gá àwọn tán, kódà àwọn sọ ọ́ di Ọlọ́run. pẹ̀lú ẹ̀ náà òfo ni, àmọ́ àwọn ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ o, nítorí òun kọ́ ni Ọlọ́run àwọn. nínú oṣù kejì lọ́jọ́ 15 oṣù náà ní 2022 ni Arẹ́gbẹ́ sọ̀rọ̀ náà jáde nítorí kàmpéènì ìbò gómìnà náà ti ń lọ lọ́wọ́. nígbà tó jẹ́ inú oṣù keje ọdún náà ni wọ́n fẹ́ dìbò. lẹ́yìn tó sọ̀rọ̀ yìí tán ní nǹkan dàrú pátá. wọn kò sì tí ì rí yanjú títí tí wọ́n fi ní kí wọ́n wá pàdé láti mọ ẹni tí yóò dupò ààrẹ. ìdí nìyẹn tó fi wo Tinubu ṣánpọ́nná tó sì kì í ṣánpọ́nná. ìpàdé náà le nítorí Ràúfù kò fi bò pé Ọ̀ṣínbàjò lòún fẹ́,
òun kò fẹ́ Tinubu rárá. Níṣojú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà ni kò sì sẹ́ni tí wọ́n bí dáa nínú àwọn gómìnà tó wà níbẹ̀ tàbí nínú àwọn àgbààgbà ẹgbẹ́ APC míì pàápàá tí yóò ṣe irú ohun tí Arẹ́gbẹ́ ń ṣe sí ọ̀gá àwọn yẹn. Àwọn náà sì mọ̀, Tinubu pàápàá mọ̀ pé Arẹ́gbẹ́ nìkan náà ló lè ṣe é. Àmọ́ gbogbo bó ti ń ṣe yìí, Tinubu pa á mọ́ra, kò sí wíkíní kan tó bọ́ sódì títí tí wọ́n fi parí ìpàdé náà tí wọ́n ní kí kálukú lọ gbìyànjú, wọn kò ní lé ẹnìkan fẹ́ nìkan. Nígbà tí àsìkò ìbò Ọ̀ṣun ní 2022 yẹn ń súnmọ́ ní ọ̀rọ̀ ìjà tó ti wà nílẹ̀ láàrin Arẹ́gbẹ́ àti ọ̀gá rẹ̀ di rántó. Nígbà náà ló jáde síta gan. Oyètọ́lá ní Tinubu fẹ́ kó máa ṣe ìjọba ẹ̀ lọ, àmọ́ ọ̀tọ̀ lẹni tí Arẹ́gbẹ́ fẹ́, Adéòtí ni. Níbi tó sì ti ń kàmpéènì kiri fún un náà ló ti sọ̀rọ̀ sí Tinubu. Ìyẹn ni kò ṣe ṣàtìlẹ́yìn fún Oyètọ́lá tó jẹ́ Adéòtí ló ń tẹ̀lé kiri. Nígbà tí Oyètọ́lá wá jábọ́ tí kò wọlé lẹ́ẹ̀kejì tó wá jẹ́ pé PDP ló padà wọlé tí Adémọ́lá Adélékè sì di gómìnà wọn, gbogbo ọmọ ẹgbẹ́ APC gbà pé Arẹ́gbẹ́ ló wà nídìí ìjálulẹ̀ wọn lọ́sùn. Òun náà kò sì kíá, ó ní ohun tó bá lè tìdí ẹ̀ bọ́ kó tìdí ẹ̀ bọ́. Àmọ́ o, níbi tí wàhálà ẹ̀ ti pọ̀ sí nìyẹn. Àsìkò tí wọ́n ti wá dìbò tán ní eku kò ti ké bí eku fún Arẹ́gbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn mọ́. Òun náà kò sì dúró jẹ́, nítorí kíá ló ti dá ẹgbẹ́ kan sílẹ̀ tó pè ní TOP, the Ọ̀ṣun Progressive. Kò sì pẹ́ náà ló tún ní òun dá ẹgbẹ́ Ọmọlúàbí sílẹ̀. Àmọ́ gbogbo bó ti ń ṣe yìí ni àwọn aṣáájú ẹgbẹ́ APC lọ́sùn ń sọ pé kì í ṣe ẹgbẹ́ àwọn ló ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí fún o, ó ń ṣe é fara ẹ̀ ni. Eré ni àwàdà ni. Arẹ́gbẹ́ kò padà nídìí àwọn ohun tó ń ṣe, nígbà tó sì jẹ́ gbogbo àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí ni wọ́n ti jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ nígbà kan. Ó rò pé àwàdà akọ lásán ní àwọn èèyàn náà ń ṣe àti pé wọn yóò padà wá bẹ òun bó bá yá. Àmọ́ àwọn yẹn kò padà wá bẹ́ẹ̀. Kàkà bẹ́ẹ̀ níṣe ni wọ́n yọ ọ́ dànù lọ́jọ́rú yìí Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kínní ọdún 2025. Ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ APC lọ́sùn ní àwọn yọ ọkùnrin tó ti jẹ́ gómìnà tí wọ́n fẹ́ràn lọ́sùn náà dáadáa tẹ́lẹ̀ dànù nínú ẹgbẹ́ àwọn nítorí pé oníṣòkèṣodò ni. Ṣòkèṣodò yìí ló sì ń ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn APC. Ó ní kò ṣekú kò ṣẹyẹ bí àdán ni. Ṣé wọ́n ti fẹ̀sùn yìí kàn án tẹ́lẹ̀ tí wọ́n sì ń wádìí ẹ̀ lọ́wọ́, tí wọ́n ní òun àti gómìnà Adélékè ti PDP jọ ń ní àjọṣe àti pé àwọn ètò tó ń ṣe kì í ṣe ti ẹgbẹ́ àwọn. Ní ọjọ́ 27 oṣù kínní yìí, ìyẹn ọjọ́ Ajé Monday tó lọ yìí, làwọn ọmọlẹ́yìn ẹ̀ jáde wọ́n ní àwọn ti kúrò nínú ẹgbẹ́ APC, àwọn kò ṣe ẹgbẹ́ náà mọ́. Bóyá ni kò jẹ́ èyí ni àwọn aṣáájú APC rò papọ̀ tí wọ́n fi yọ Arẹ́gbẹ́ dànù kó tó di pé òun náà jáde sí gbangba tí yóò ní òun kò ṣẹgbẹ́ àwọn mọ́. Ọ̀rọ̀ náà kò tí ì lè tán báyìí, nǹkan yóò padà ṣe lẹ́yìn. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ọ̀hún fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.